One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló fo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ Ìgbòho tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Sí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o.
ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógbó, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀. wọ́n massive global kórè wọ̀lú o. torí lóye. ẹ̀talẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. torí lóye. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí lóye. torí lóye ọmọọba. torí lóye. Omasim Global Concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralẹ̀. ǹjẹ́ Omasim Global Concept tí mò ń ṣe nìyẹn. ẹ̀yin tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omasim Global Concept. ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omasim Global Concept ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé o, mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí. ẹ wá jẹ́ kí n tender apology fún bó ṣe wáyé lánàá. kì í ṣe ìdùnnú wa. àná yẹn data ló tán tèmi ò dẹ̀ mọ̀ pé bó ṣe rí nìyẹn, so ẹ ní bínú sí mi tó fẹ́ jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kí n appreciate gbogbo yín pápátá fún àdúró tì yín ní gbogbo ìgbà. àná yẹn nǹkan méjì mẹ́ta ni mo fẹ́ treat lánàá, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run mo treat méjì nínú ẹ̀, ó tẹ̀ jẹ́ pé mi ò rí kejì yẹn treat délẹ̀. mo sọ̀rọ̀ nípa
Tẹ́ni ọmọ ológo tó sọra ẹ̀ di Tẹ́ni ọmọ olódo, mo sọ̀rọ̀ nípa ẹ̀ pé kó jọ̀ọ́ kó má sọ̀rọ̀ nípa mi mọ́. Mo sọ, mo dẹ̀ clear ẹ̀ wípé mi ì bá jà, mi ì bá ní gbólóhùn, ṣùgbọ́n kó kàn ó ti yé gbogbo wa pátápátá. Lẹ́yìn yẹn, mo sọ̀rọ̀ nípa Sunday Àárọ̀. Àwọn iṣẹ́ tí Sunday Àárọ̀ ṣe kì í ṣe ẹni mímọ̀ tèmi, ṣùgbọ́n níwọ̀nba tí èmi rí, mo rí Sunday Àárọ̀ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ ènìyàn. Kì í kúkú ṣe olóyè Sunday ọmọ Adéyẹmọ nìkan ni ó máa kọ́kọ́ dà. Àwọn tó ti dà pọ̀ gidi kó tó di pé ọ̀rọ̀ wá dọ̀dọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ. Bọ́tẹ́tẹ̀ jẹ́ ká fi gbogbo wọ̀nyẹn lẹ̀, jẹ́ ká wá lọ straight sí orí ìtafẹ́ sọ lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook, Ọlọ́run á pọ́n yín lé o, ẹ bá mi pín ètò yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube, ẹ má ṣàláì bá mi pín, ẹ share jẹ́ kó rìn kẹ́dẹ̀ like ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ lábẹ́ yín. Lẹ́yìn náà, ẹ̀yin tẹ́ bá ti subscribe sí YouTube, ẹ bá mi subscribe sí. Ìyà ò ní jẹ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò mí nínú TikTok, ẹ pín kẹ́rí pé ó rìn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó rìn. Mo appreciate gbogbo yín pátápátá. Ọjọ́ gbogbo bí ọdún ni wọ́n sọ, ṣùgbọ́n kì í tún ṣọjọ́ gbogbo náà lọ́dún lọ́dọ̀ tàwa kan. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dẹ̀ fògo f'Olódùmarè pé Ọlọ́run fi àsìkò yìí, ó fi oore ọ̀fẹ́ ńlá fún wa pé káwa náà kojú wa kó tún ṣe kíni, kó tún rí ọjọ́ èní. Ìwọ̀nba yín tẹ́ ń wò mí ní TikTok, ó yá, ẹ máa jẹ́ kí n máa rí, ẹ máa power tap, ẹ máa like, ó tẹ̀ jẹ́ 10 likes ó yá fún mi kí ìwọ náà tó lọ jọ̀ọ́. God bless you, thank you. Tó bá dẹ̀ darapọ̀ ní TikTok, tó bá ti follow mi, ó bẹ́tà fún àwọn tó follow lánàá, mo ti follow wọn padà. Follow kémi náà lè follow ẹ̀. So ó jẹ́ bẹ́ẹ̀. Then ẹ jẹ́ kí n fàsìkò yìí appreciate gbogbo wa lẹ́ẹ̀kan sí pé ẹ dúró tì wá. Mo dẹ̀ fi ògo fún Olódùmarè tó fún wa ní àǹfààní láti rí ọjọ́ èní gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n ń pè ní Good Friday, ọjọ́ tí wọ́n kan Jésù mọ́ àgbélébùú, Jésù Olúwa wa. Ikú Jésù kò ní já sásán, kò ní já sófo lórí àti èmi àti ìwọ, lágbára Olódùmarè, lágbára ọ̀run, lágbára Ọlọ́run, lágbára ọ̀gá ògo jùlọ. A máa rántí ọjọ́ èní, tá a máa ní Ọlọ́run lógo ni. Mo appreciate gbogbo yín pátápátá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, Ọmọlúkà ò kì í ṣe ẹni tí kò ní ẹ̀kọ́ tàbí ẹni tí wọ́n kọ́ tí ò gbẹ̀kọ́. Èmi ò kì í ṣe bẹ́ẹ̀. Èmi jẹ́ ẹni tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́, tó tún wá túnra ẹ̀kọ́, tó tún wá jáde, tó tún rìn mọ́ àwọn tó gbẹ̀kọ́, tí mo tún wá kẹ́kọ̀ọ́ lára àwọn tó tún wá gbẹ̀kọ́ papọ̀ mọ́ ẹ̀kọ́ tí mo gbà, tí gbogbo ẹ̀ wá papọ̀ tó wá ń tọ́ mi sọ́nà. Àwọn Afẹ́nifẹ́re ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. Màá wá sọ lọ́nà tí ó máa mú sùúrù dá, tí ò ní mú jà dání, tí ò dẹ̀ ní mú pé orí fi orí wọn fi. Torí ẹnìkan mẹ́sẹ̀jì ní Ọlọ́mọlúkà, when you are talking to another person, please talk to them politely. Mo dẹ̀ ní okay. Bọ́lọ́run ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ rírì, ọ̀tọ̀ọ̀tọ̀ rírì. Ṣùgbọ́n tí inú bá ń bí èmi sometimes, tẹ́lòmíì bá ń bínú ẹ̀ lè mọ̀ kó ń bínú. Tí èmi bá ń bínú, instantly lẹ́ máa mọ̀ lójú mi pé àdèbẹ́ ṣòro. Immediately lẹ́ máa mọ̀ pé àdèbẹ́. But anyway, jẹ́ ká gbà pé oníṣẹ́ ìyanu lọ́lọ́run, aláàánú lọ́lọ́run, ológo lọ́lọ́run, olùgbàlà lọ́lọ́run. Bó ṣe wù ló dá àwa ènìyàn. Ìyẹn ni a ṣe máa dúpẹ́ ní ìgbà dé ìgbà. Lónìí, n tí mo fẹ́ ṣiṣẹ́ lé lórí, tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí, òun ni ọ̀rọ̀ àwọn Afẹ́nifẹ́re. Àwọn nǹkan kan ṣẹlẹ̀. Ìyá fóònù jẹ mí o. Ìyá fóònù jẹ mí gidi. God provide for me, let me have a phone. Kí ayé àjàkáyé má lọ máa bú mi pé ìgbà tó ti gba fóònù àṣírí mi tú. Ọlọ́run ní ìṣàjẹ́ yín, àṣírí yín ò ní tú. So a dúpẹ́ lọ́wọ́ yín. Mo appreciate. Thank you. Táíwò Ẹdújọbí, Àríyọ̀ Ọlámídé, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ káàbọ̀. Adéyẹmọ Ayọ̀mídé, ẹ káàbọ̀. Azeez Adéyẹmí, you are welcome sórí ètò. Mo appreciate gbogbo wa pátápátá pé
kábọ̀. Audio yẹn ó yẹ kí n play ẹ̀ gbogbo wa gbọ́ ń sẹ́yìn ṣùgbọ́n fóònù yẹn mò ń lò fún òun ni mo fi ṣe program lọ́wọ́lọ́wọ́ so kò sí bí mo ṣe lè play ẹ̀ jáde inú ẹ̀ Ọlọ́run kó bo àṣírí ká lè get another phone. Now ìbéèrè tí mo fẹ́ káwọn tó pera wọn láfẹ́nifẹ́re bíra wọn ni wípé ṣáfẹ́nifẹ́re ni wọ́n àbáfẹ́nifẹ́ bí ìyẹn ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì tó ń gbọ́dọ̀ bíra wọn ni wípé ṣé Yorùbá ni wọ́n ń sọ̀rọ̀ fún ni àbápo ara wọn ni wọ́n ń sọ̀rọ̀ fún. Tá bá ń sọ pé àwọn olùafẹ́nifẹ́re afẹ́nifẹ́re wọ́n ti pín tẹ́lẹ̀ sọ́nà méjì. Afẹ́nifẹ́re jẹ́ ẹgbẹ́ tí bàbá Awólọ́wọ̀ dá sílẹ̀ tó pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé ìwọ máa bọ̀ ẹ̀yin náà ẹ wá ẹ̀yin ẹ wá ẹ jẹ́ ká jọ foríkorí ká jọ sọ̀rọ̀. Wọ́n jọ foríkorí wọ́n wá sílùú Ọ̀wọ̀ l'Ondo State wọ́n ṣe ìpàdé wọ́n dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re sílẹ̀ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ Action Group. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ètò yẹn bá pé kí ni ká ṣe ọ̀nà wo la fẹ́ gbà kí la fẹ́ fi ran ìran Yorùbá lọ́wọ́ kí ni ká ṣe tí ìran Yorùbá fi máa tẹ̀síwájú tá a fi ní dèrò ẹ̀yìn. Wọ́n dẹ̀ gbọ́ sí Awólọ́wọ̀ lẹ́nu nígbà tó gbé ìgbésẹ̀ tó ní kálukú gbé tiẹ̀ wá eléyìí suggest tọ̀hún suggest tìbí suggest wọ́n jọ gbé wá wọ́n jọ jíròrò lé lórí ó dẹ̀ gún régé torí Yorùbá sọ pé ohun tá a bá jọ rò gígún ní gún. Along the line àwọn olùyìnbó amúnisìn wọ́n ní ẹ jẹ́ ká fáwọn pípì láyè ká ti ẹwà àràtàn fẹ́ dá. Wọ́n fún bàbá láyè bàbá ṣe gọ́vnọ̀ ó ṣe premier of Western Region. That is bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ìgbà tí Awólọ́wọ̀ tó ṣe premier Western Region Awólọ́wọ̀ ní àwọn tiẹ̀ tó pè ní àwọn disciples àwọn tó lọ gbé tó rí pé àwọn eléyìí ọpọlọ wà àwọn eléyìí mọ̀wé àwọn eléyìí wúlò àwọn eléyìí wà intelligent. Awólọ́wọ̀ lọ ṣàwọn jáde ní èdè ẹ̀ta ní gbogbo province pátápátá. Ó wá s'Ondo State ó mú Adékúnlé Ajáṣin ó lọ ṣáà sí Èkìtì ó mú èèyàn bẹ́ẹ̀ ó mú Ọmọborí Owó ó lọ sí Ọ̀yọ́ ó mú Bọ́lá Ìgè ó lọ s'Ògùn ó mú Ọ̀nàbànjọ l'Ékòó ó mú Jákàndé Lateef. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ara àwọn tó mú mọ́ra òun ni Akíntọ́lá lára àwọn tó mú mọ́ra tó jọ ń ṣiṣẹ́ náà ni àwọn Akran of Badagry nígbà yẹn ni o lára àwọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ lára wọn ni Fani Káyọ̀dé Rẹ̀mí Fani Káyọ̀dé ó kó gbogbo wọn wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn wọ́n jọ ń tò ó ṣùgbọ́n nítorí ìwà ìjẹkújẹ olè wọ̀bílíkì wọ̀bìà tó wọ ìran Yorùbá lẹ́wù àìnítẹ́lọ́rùn tó wọ ìran Yorùbá lẹ́wù àwọn kan wá pàdé àpò pọ̀ àwọn Haúsá wọ àárín wa wọ́n pàdé àpò pọ̀ mọ́ àwọn kan wọ́n dìde ọ̀tẹ̀ s'Awólọ́wọ̀. Awólọ́wọ̀ náà ṣe pé òun náà ò ní tiẹ̀ ó ní ṣùgbọ́n olóore ní fún ìran Yorùbá. Ọ̀nà tó dàbí jólóore ni pé ó ṣiṣẹ́ ojú rí gbogbo àgbáyé ló mọ̀ ṣùgbọ́n tó bá lù mí lódì kejì má sọ pé kì í ṣolóore ìkà ló ṣe fún ìran Yorùbá. And I will prove it. Ìkà
ló ṣe fún ìran Yorùbá ìyẹn bàbá Awólọ́wọ̀ ni o ọ̀nà t'Awólọ́wọ̀ fi ẹ̀yin míì bá gbọ́ bí mo ṣe ń sọ ìlú lè bí yín kẹ́ bínú kúrò lórí program mi but listen attentively to what I have to say. Kó tó di pé mo lọ sọ́dọ̀ àwọn tó jogún Afẹ́nifẹ́re àwọn tí wọn ò mọ bí Afẹ́nifẹ́re ṣe bẹ́ẹ̀ tán sọra wọn di nǹkan mi lé mi tó jẹ́ pé n tí Afẹ́nifẹ́re wà fún tán dojú ẹ̀ dé. Ẹ wá gbọ́ ìdí tí mo fi sọ pé ìkà ni bàbá Awólọ́wọ̀ ṣe fún Yorùbá ó tẹ̀ jẹ́ pé ìyẹn kọ́ ni tọ́pìkì èmi is a topic for another day. Òun ni wípé wọ́n ní Yorùbá ló sọ pé bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá wọ́n náà lárọ́bá òun ni bàbá àtàn. A gbọ́ nínú ìtàn yìí pé àwọn òyìnbó yìí fẹ́ fún Awólọ́wọ̀ ní independent lọ́tọ̀ ni. Nígbà tí wọ́n kóra wọn jọ tí wọ́n lọ ní ọdún 1957 ni wọ́n ti fẹ́ fún wọn lómìnira ọdún yẹn ni wọ́n fún Ghana ní independent tiwọn ọdún yẹn náà fẹ́ fún ìran Yorùbá. Nítorí láti lọ papọ̀ Awólọ́wọ̀ náà ló sọ pé àwọn máa gbà papọ̀ ni. Mi ò blame ẹ for that kò sí tó burú téèyàn bá fi inú kan tó bá fi rìnrìn àjò inú kan tó bá fi rìnrìn àjò pẹ̀lú àwọn tẹ́lẹ̀ ẹjọ́ rìn tó apply trust kò sí kan tó burú nínú ẹ̀ ẹ̀kọ́ tó dáa téèyàn lè emulate lára Awólọ́wọ̀ òun ni. But now ẹ̀yin Facebook ẹ̀ pín kíní ìmọ̀ ẹ̀ pín. Now ẹ wá gbọ́ nígbà tí wọ́n dé ọ̀hún wọ́n láwọn Fúlàní àwọn Haúsá under the leadership of Sardauna of Sokoto then wọ́n ló sọ wípé that is Amadu Bello wọ́n sọ pé àwọn ò tí ì ṣetán ní tiwọn láti gbòmìnira and that is the reason tí Nàìjíríà ò ṣe gba independent ní 1957 nígbà tó kọ̀ ó yẹ ká lọ́wọ́ káwa ní tiwa kẹjẹ káwa gbà tiwa. Ṣùgbọ́n bàbá kọ̀ bàbá padà wálé ó ní sùúrù fún wọn for good 3 years. Ó ní sùúrù odidi ọdún mẹ́ta fún wọn wọ́n ṣe wá padà wá gba independent ní 1960. Wọ́n ṣe wá gba independent ní 1960. Ìdí tí mo jẹ́ sọ pé bàbá Awólọ́wọ̀ kò ran ìran Yorùbá lọ́wọ́. I have my reason for saying this. Tẹ́ bá dẹ̀ reason dáadáa ẹ mọ̀ pé ọ̀rọ̀ ni mò ń sọ. Bàbá ìgbìyànjú nítọ́lọ́run ó ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo iṣẹ́ t'Awólọ́wọ̀ ṣe ń gbà yẹn òun dà lẹ́ni nílẹ̀ Yorùbá. Ẹ bèrè lọ́wọ́ ara yín iṣẹ́ t'Awólọ́wọ̀ ṣe ń gbà náà òun dà lẹ́ni. Kòkó bọ́ọ̀dù ń kọ́ lẹ̀ Yorùbá lẹ́ni. Ṣé Yorùbá sì lè sọ pé àwọn ní àgbẹ́kẹ̀lé pé kòkó jẹ́ ọ̀kan pàtàkì nínú táwọn lè fi gbéra? Aráwọn orílẹ̀-èdè tí wọn ò ní kankan tó jẹ́ pé palm oil náà fi ń ṣayé àwọn aládẹ fún wọn ní oil. That is àwọn Malaysia. Inú Malaysia yẹn làwọn Singapore ti jáde. Àwa wọn Singapore ẹ̀wọ̀ Malaysia lẹ́ni kò sí àwọn méjèèjì tí wọn ò lè na ìran náà. Wọ́n na Nàìjíríà náà fẹ́ kú ni ọmọ Nàìjíríà tún kúrò nínú Nàìjíríà ń lọ sí Singapore wọ́n kúrò Nàìjíríà wọ́n lọ Malaysia wọ́n lọ ṣe àtìpó bẹ́ẹ̀ wọ́n lọ ṣe ẹrú bẹ́ẹ̀ káwọn lè jẹ. Àwọn tó wá tọrọ èso ọ̀pẹ palm kernel seed àwọn tó wá tọrọ ẹ̀ lọ́wọ́ wa lọ́jọ́ náà lọ́hùn. Kí ni gbogbo ohun tí Awólọ́wọ̀ ṣe nígbà náà òun dà lẹ́nìí? Bàbá Awólọ́wọ̀ kàn ń ṣiṣẹ́ lọ ni kò ṣiṣẹ́ láti safeguard láti gáìdì àwọn nǹkan tó ń ṣe sílẹ̀ kó lè wà títí láéláé kó má bàa parẹ́. Àwọn Amẹ́ríkà wọ́n ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe wọ́n gáìdì ẹ̀ wọ́n rí wípé kò parẹ́ wọ́n rọra ń build ilé wọ́n rí wípé kò parẹ́ òun ló wà ní Amẹ́ríkà títí di ọ̀la ọlọ́la. Kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe worst tó bá di Amẹ́ríkà tó di president of United States of America
á build lórí nǹkan tí Amẹ́ríkà dé sílẹ̀ ni kò ní tiẹ̀ anything outside the constitution tó bá gbé ìgbésẹ̀ kankan tó fẹ́ tako constitution United States of America àwọn expert kúlẹ̀ wọ́n translate ẹ̀ wọ́n interpret ẹ̀ fún kíákíá pé lélelelelele tó bá le jù wọ́n á ṣí amendment 25th amendment kí á náà máa gbéwèé ẹ̀ jáde fún wọ́n ti ọwọ́ kan ni wọ́n ti swearing deputy ẹ̀ tó bá jẹ́ yẹn ló wà available ni wọ́n ti swearing ẹ̀ pápápá wọ́n safeguide tán build sílẹ̀ láti máa dé ìran àwọn làwọn build nǹkan sílẹ̀ ṣùgbọ́n kò safeguide ẹ̀ kò ṣètò bí ò ṣe lè parẹ́ gbogbo nǹkan tó ṣe náà dà lẹ́nìí ṣé mi ṣe mo jàǹfààní ẹ̀ mọ́ ṣé mo bá láyé mọ́ àwọn tó lọ free education Awólọ́wọ̀ nígbà náà àwọn gangan ni wọ́n wá fìyà di àwa báyìí lẹ́nu àwọn yẹn tó lọ free education tó lọ school ọ̀fẹ́ tó gba free health tó ń jẹ ọ̀fẹ́ ní school tó gba báàgì ọ̀fẹ́ tó gba bàtà school ọ̀fẹ́ tó gba ìwé ọ̀fẹ́ total free education from primary school to secondary school àwọn yẹn gangan ni wọ́n fìyà jẹ àwa wọ̀nyí lẹ́nu tí wọ́n fìtínà láìpẹ́ wa. Bàbá yẹn mo ń sọmọ is a man with good vision is a man that loves his people òótọ́ ni ṣùgbọ́n ó fi ìfẹ́ ara tiẹ̀ ó jẹ́ kó borí ìfẹ́ Yorùbá that is my take ó borí ìfẹ́ Yorùbá ìdí dẹ̀ ni wípé bàbá gbàgbọ́ yí pé with United Nigeria we will achieve. Òun mo fi sọ pé tó bá yẹ pé àyè gba bàbá yẹn tó bá yẹ kó dé àyè president ni tó bá yẹ kó dé ipò president Nàìjíríà ni ó ṣeé ṣe kó rí foundation yẹn lé ṣùgbọ́n nígbà tí ò rí lé kàkà kí bàbá fèsì Yorùbá ṣe ni bàbá takú àti tó bá ṣe president Nàìjíríà. Níbi tó ti lọ lọ́bì independence wá wọ́n dé Nàìjíríà àti Ìgbò àti Fúlàní wọ́n pàdé àpòpọ̀ wọ́n gé bàbá Awólọ́wọ̀ bàbá yẹn ò pàpà gbọ́n ó sì takú àfi tóun bá ṣàrú Nàìjíríà yẹn ṣá along the line àwọn Ìgbò takú wọn láwọn ń lọ àkàkà Awólọ́wọ̀ náà support nígbà yẹn kó sọ pé tó àwa náà máa lọ Awólọ́wọ̀ kọ̀ ó believe in wọn Nàìjíríà wọ́n tọ́ àwọn bò wọ́n ń gbé mọ́ra wọ́n tọ́ pẹ̀lú bí bàbá ṣe bó ṣe wà highly intelligent tó àwọn ordinary recruit army gbò wọ́n ó tan bàbá Awólọ́wọ̀ ó sọ fún pé kó má wọ́rì a máa gbéjọba fálágbádá má wọ́rì ní tiẹ̀ and you are going to be the president inú bàbá dùn wọ́n kọ́kọ́ gbé minister for finance wọ́n gbélé lọ́wọ́ bàbá náà ṣe ó ní ipa tí bàbá kó lórí bó ṣe wí ní ogun Biafra tí Nàìjíríà fi wí nìyẹn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n dà bàbá yìí ni àwọn tí bàbá fúnra rẹ̀ tó pè mọ́ra lára wọn dìtẹ̀ máa Awólọ́wọ̀ tó lọ pàdé àkọ́kọ́ mọ́ àwọn Haúsá àwọn ìran yẹn àwọn ni ìran tó sọra wọn di àwọn Afẹ́nifẹ́re bí lẹ́nu wọ́n sọra wọn di Afẹ́nifẹ́re bí wọ́n sọra wọn di ìkà ènìyàn. Ẹ wo gbogbo situation tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé nǹkan tí Afẹ́nifẹ́re tí Awólọ́wọ̀ torí ẹ̀ gbé Afẹ́nifẹ́re kalẹ̀ ṣóun ni àwọn Afẹ́nifẹ́re ire àsìkò yìí ṣóun ni wọ́n ń ṣe ṣé Afẹ́nifẹ́re ni wọ́n ní àbí Afẹ́nifẹ́re bí. Awólọ́wọ̀ gbìyànjú ilé iṣẹ́ tí Awólọ́wọ̀ kó wọ ilẹ̀ Yorùbá nígbà tó jẹ́ premier kò ló ń kà. Ilé iṣẹ́ tó wá sign agreement pẹ̀lú Awólọ́wọ̀ tí wọ́n dẹ̀ wọ ilẹ̀ Yorùbá wá tí wọ́n dẹ̀ ń rú tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń tà tí wọ́n dẹ̀ ń bòde pàdé nílẹ̀ Yorùbá kò ló ń kà wọ́n pọ̀ játirẹrẹ. Ẹ ti gbàgbé ni pé wọ́n ti ṣe mọ́tò ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe mọ́tò ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ní Awólọ́wọ̀ àwọn Volkswagen
ilẹ̀ Yorùbá ní company yẹn máa wà tẹ́lẹ̀. Àwọn Dunlop, àwọn Michelin, ilẹ̀ Yorùbá nìkan mọ̀ ni wọ́n wà ní gbogbo West Africa pátápátá. They are only in Nigeria. Then nílẹ̀ Yorùbá. Àwọn tà lẹ́ni, where is Michelin? Where is Dunlop? Lẹ́ni. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tábánikà máa kà fún yín, ó lọ rẹpẹtẹ ní. Gbogbo wọn ti kú. Bàbá Awólọ́wọ̀ fúnra rẹ̀ ò bíùdì láti guide ẹ̀. Píjọ, yes of course. Bàbá ò bíùdì láti guide gbogbo tó ṣe sílẹ̀. Bàbá wò sùsùsùsùsù. Ó ní nǹkan tí Áfíríkà ò ṣe rí olóò máa ṣe. Ó ṣe iṣẹ́, ó lọ gbé first television station, ó wá bíùdì ẹ̀ fún ìlẹ̀kùnrin Yorùbá. And they call it Western Nigeria Television, WNTV. Bàbá yẹn gbé kalẹ̀. Gbogbo kọ́ńtì tó kù l'Áfíríkà pátá náà ń ga nǹkan wò pé báwo ni bàbá yìí ṣe ṣe, ọgbọ́n wo ló dá, bó ló ti rówó, bó ló ti ṣe. Don't forget pé kò tí ì sí tó jẹ́ epo ńgbà náà o. Kì í ṣe pé wọn ò tí ì rí epo, ṣùgbọ́n wọn ò tí ì wá. Àti ìbẹ̀rẹ̀ sí ní tepo. Owó kòkó, owó kaṣú, owó rọ́bà, owó epo pupa àti tax níwọ̀nba. Òun ni bàbá yẹn fi ń dá gbẹgbẹlúkẹ tó fi dára tó dá yẹn o. Coca-Cola, àwọn ilé iṣẹ́ báwọn yìí wọ́n pọ̀ tó jẹ́ pé Awólọ́wọ̀ ló facilitate wọn wọlé sílẹ̀ Yorùbá. Torí pé kí ni ó ní vision, ó ní plan fún ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n gbogbo plan tó ní kò ṣe nǹkan tó lè ṣe láti fi guide ẹ̀ tó fi máa wà lọ́wọ́ ọmọ Yorùbá títí láéláé. Ẹ wá wò ó ṣiṣẹ́ yẹn tán gbogbo Áfíríkà bẹ̀rẹ̀ sí ní yọjú, wọ́n garùn. Kódà rí lára àwọn Western countries of the world tí wọn ò tí ì ní tẹlifíṣàn lákòókò tá à ń sọ yìí. And to the glory of God, àwa ní nílẹ̀ Yorùbá. Lẹ́nìí kò sí tẹlifíṣàn kankan mọ́ nílẹ̀ Yorùbá. Dá tẹlifíṣàn tá à ń tẹnu mọ́ yẹn, wọ́n ti gbà á, ó ti di ti Federal Government of Nigeria. Mi ò lè ka iye ọdún tó ń sèyí. Mi ò lè ka iye ọdún tó tí ọmọ Yorùbá ti ṣe chairman ní tẹlifíṣàn yẹn rí. At least láti 1999 tá a ti padà sí democracy, mi ò tí kò tí sọmọ Yorùbá tó jẹ́ tó ṣe chairman NTA, because wọ́n ti yí orúkọ ẹ̀ padà, wọ́n ti sọ di NTA. The same thing, our radio, the first radio in the whole Africa, tó padà di rédíò Nàìjíríà lẹ́yìn. Mélòó la fẹ́ kà? Bàbá Awólọ́wọ̀ gbé ètò kalẹ̀ fún àwọn àgbẹ̀. Ìyẹn ló bí Cocoa House tí wọ́n kọ́ sí Ìbàdàn. The first tower, the first kí ni wọ́n máa ń pe ilé tó ga gàgàrà yìí, skyscraper in the whole West Africa. Ní gbogbo West Africa pátápátá òun ni ilé àkọ́kọ́ tó dé àròjì fìlà tí wàá wò báyìí tó rí àlọ́ sẹ́yìn. Bàbá yẹn kọ́ ó rẹgulétì ìbáṣepọ̀ láàárín òun àti àwọn àgbẹ̀ débi wípé inú àwọn àgbẹ̀ dùn, ọkàn wọn balẹ̀, kò sẹ́ni tí òun kò ṣàgbẹ̀. Oníkálukú fẹ́ ṣàbọ̀ sínú oko. Mo rántí ọdún kan mo lọ sí ìlú Ondo City. Mo lọ kí ìyá mi kan, mo wá lọ sí agbègbè kan tó ń pè ní Lájé. Inú Lájé yẹn a wá wọ inú oko kan lọ. Ọ̀kadà wá gbé mi. Mo rí oko, wọ́n dẹ̀ fi oko kan hàn mí. Wọ́n lẹ́nìkan ṣoṣo ló ní oko yìí o. Mo káàntì odindi 2 good hours. A wà lórí ọ̀kadà a kì í rí oko. Oko èèyàn kan. Oko kò pẹ́ ẹnìkan ṣoṣo. 2 hours a fi ọ̀kadà rìn. 2 hours à ń rí oko kòkó èèyàn kan ṣoṣo, a cocoa farm of a single person. A fi 2 hours rìn with ọ̀kadà. Everybody want to go back to farm because ìgbẹ́ lówó wà. Bàbá yìí múnú wọn dùn.
lẹ́ni ńkọ́ èèyàn mélòó ló fẹ́ wọnú oko tó bá tiẹ̀ wọnú oko ìtò kó jáde nínú oko báwo ló ṣe fẹ́ rí ta ayé ìgbà tá à ń sọ yìí tó bá ti ń dá oko ẹ o ti mọ ibi tó máa kó èrè ẹ lọ wọ́n ti máa rà lọ́wọ́ ẹ lówó tó jọjú tẹ́ẹ̀ni máa pa ẹ̀rẹ̀kẹ́ ẹ wọ́n ní bàbá olówó kòkó àgbẹ̀ oníkòkó àwọn ọmọ yẹn lólówó kì í ṣe àwọn tó ń wa epo àwọn táyé sí ló ti dà àwọn tó ń wa epo lólówó sí ayé ìgbà yẹn àgbẹ̀ oníkòkó lólówó. tí n bá ń sọ̀rọ̀ I have my reason Awólọ́wọ̀ ṣèkà fún àwọn ọmọ Yorùbá mo dẹ̀ mọ̀ ó dá mi lójú jọ̀ṣẹ́ lọ ní pé níbi tó wà lọ́rùn lọ́wọ́lọ́wọ́ yìí ó máa regret ni pé òun pa ògo Yorùbá mọ́lẹ̀ and that is the fact ìbáṣepọ̀ òun mọ̀ ní òun ìbá ti fi ìran Yorùbá lẹ̀kan dá. ó máa regret báyìí nínú sàárè èyí tó wà ó dá mi lójú bí ọ̀sẹ̀ ní. ọlọ́run máa ṣe wá ládọ́run mòótọ́ òun ni mo ṣe fẹ́ gbogbo àwọn tó jẹ́ ìlú mi pé ẹ má di ọ̀run mòótọ́ ọgbọ́n kẹsàn-án wa máa rí bí ìtọ́lọ́run kọ fún ìyàwó tó tó láti òdo àwa máa dùn yẹn wa máa sọ ẹkún kíkorò lọ́rùn pé ẹ bá dẹ̀ mọ o kẹ́ẹ̀ ṣe báyìí. bàbá wíta yìí ẹ ní inú ọlọ́run dùn pé kájọ wà papọ̀ ọ̀nà ọwọ́ ló fi mú ọlọ́run nínú pé ká wà papọ̀. ẹ wá o gbogbo effort Awólọ́wọ̀ effort yẹ lórí education gbogbo ẹ ti kú àwọn tó ń parọ́ fún yín lè nípa àwọn ṣe free education go and find out wọ́n gbowó lọ́wọ́ àwọn ọmọ school even in primary school wọ́n gbowó lọ́wọ́ wọn tó bá dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n sọ fún yín pé free education ni èmi fẹ́ garanti fún yín categorical mo ń sọ ní ẹ lọ ṣèwádìí yẹn mọ̀ pé ní gbogbo ilẹ̀ Yorùbá lè ní kò síbi tó ti ṣe free education wọ́n bá dáwọn ṣe kọjá de kájọ fún fẹ́ táwọn ọmọ ọba sanwó ìgbà Awólọ́wọ̀ total free education ni o ní sanwó school wà á tún dé school wà á tún jọ oúnjẹ ọ̀fẹ́ ó di méjì wà á lọ school wà á gba ìwé ọ̀fẹ́ ó di mẹ́ta wà á lọ school wà á fún ẹ ní uniform school lọ́fẹ̀ẹ́ ó di mẹ́rin tó wà nínú free education wọn. ṣùgbọ́n láyé ìsìn wọ́n á sọ fún ẹ pé free education wà á mú owó development levy wọ́n á ní kó san wọ́n á gbà lọ́wọ́ ẹ owó parent and teacher wà á san wọ́n á gbà lọ́wọ́ ẹ owó gate dọ̀tí wọ́n á ní kó san the only thing tí wọ́n á sọ fún ẹ pé kó má san school fees nìkan ni ò ní san but lẹ́yìn ẹ̀ you are paying a lot of money tí wọ́n bá dẹ̀ máa sọ̀rọ̀ wà láwọn ṣe free education. No free food, no clothes, uniform, no free books. Wàá ràwé fún ọmọ ẹni, wọ́n á tún kọ́, wọ́n á kọ ìwé fún ẹ gàgàràgà ni wàá lọ rà wá. Tó o bá ra ọmọ ẹ ò ní skul lọ ni. Àwọn tó jèrè Awólọ́wọ̀, àwọn náà kìí à ń jẹ wá lé mi. Ẹjẹ́ tí Awólọ́wọ̀ dẹ̀ dá sílẹ̀ tó fi lè implement gbogbo iṣẹ́ wọ̀nyí tó fi lè ríṣe tó fi lè succeed nídìí iṣẹ́ náà. Òun ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó papọ̀ mọ́ ẹgbẹ́ Action Group. Afẹ́nifẹ́re ni Action Group l'Afẹ́nifẹ́re. Lẹ́ni ńkọ́ ibo l'Afẹ́nifẹ́re wà? Níbo ni Afẹ́nifẹ́re wà tí Afẹ́nifẹ́re sì ni wọ́n àbáfẹ́nifẹ́re? Gbogbo effort nígbà tó di 1979 Awólọ́wọ̀ tún contest fún election believe pé olùsà máa dáa ó máa dáa I will rule Nigeria bí dáàdi wa ṣe lè ní I must rule Nigeria the largest nation in the world I must rule Nigeria. He contested in 1979. Ẹni táwa rò pé kẹ́yìn pè lọ́mọ Yorùbá tó jẹ́ head of state nígbà yẹn òun náà ló tún ṣàwó lọ́wọ́ pa
ó pàdé àpòpọ̀ mọ́ àwọn náà wọ́n jọ kò lábò papọ̀ wọ́n ní ọ̀gbẹ́ni yìí ò lè débẹ̀ o tó bá débẹ̀ ọmọ abá ṣó jẹ́ à lè jẹ́ kó ṣe president Nàìjíríà ojú ló fi rí ètí ẹ̀ ò gbọ́dọ̀ kọ́ eléyìí tó ṣe mọ́ òun ni premier tó ti ṣe mọ́ yẹn with the backup of the British àwọn British ti send the emissary wọ́n ti send the message wá pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí Awólọ́wọ̀ jẹ́ president Nàìjíríà he must not. Nígbà tó máa dìbò wọ́n rígì Awólọ́wọ̀ wọ́n rígì out wọ́n declare Shehu Shagari gbóhùn ló mú yìí. Ẹ lọ wo ìbò tó ń dì nígbà náà mo ní analysis ẹ̀dá ní ọwọ́ brother mi mo ti rí Adéyínká grandson ẹ lọ wo analysis ìbò yẹn ẹ ti sọ wà kan ní ó jẹ́ character brother wa yẹn fáwọn Ìgbò kò sí history ìbò tó ń dì rí ní Nàìjíríà yìí tí Ìgbò support Yorùbá rí it has never happened in life. Ẹ lọ wo analysis ìbò yẹn Ìgbò wọ́n dìbò massively against Ọbáfẹ́mi Awólọ́wọ̀ massively. Ìyẹn lọ ọtún di 1983 wọ́n tún contest for another election. Bàbá tún dìde olóhùn á ṣe ó tún gbìyànjú wọ́n tún jẹ ojú ẹ̀ kó tó di pé Buhari kó tó wá take over. Nígbà tí Buhari dẹ̀ take over Awólọ́wọ̀ mélòó kò lẹ́nu ọ̀rọ̀ mọ́ ó ní màsí àti president yìí ló wà tó lé tí kò fi pa ní 1987. Èmi kan tì mọ́ sẹ́ẹ̀lì kan fi tábà sí lójú kan fi ata sí lẹ́nu kan fi gbogbo ẹ̀sà yí ẹ̀ kó gbé sínú gbogbo lungs ẹ̀ ti wó ti kẹ̀ ó ti bàjẹ́ bàbá yẹn kú at the age of I think 76. Tó bá wọ 90 years kò sí tó burú mẹ́ ṣùgbọ́n torí torture oríṣiríṣi àwọn kẹ́míkà tó ti fi sí láyé ikú ẹ̀ olókú ẹ̀ bí ó jẹ́ èèyàn tó strong gan ni ó yẹ kó ti kú earlier than that age. Ẹ wo mo fẹ́ ṣe president Nàìjíríà ìran Yorùbá dẹ̀ parẹ́ gbogbo everything Awólọ́wọ̀ ṣe ní ìṣojú ayé Awólọ́wọ̀ kó tó kú ní 87 gbogbo ẹ̀ ti rú ó ti rún pátá kúrò nílẹ̀ Yorùbá. Kò sí èyí tó function mọ́ ní gbogbo tó gbélé ayé ṣe tó ṣe fún ìran Yorùbá tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé mo ń ṣe. Ó gbé gbogbo iṣẹ́ yẹn ó ṣe iṣẹ́ yẹn put ìran Yorùbá to the limelight agbọ́n nínú tàn mo ṣe ìwádìí mi débi pé mo pe àwọn tó wà ní Japan wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n track wọ́n rí tracy náà sọ wọ́n rí lọ́hùn. There is ní àkókò tá à ń sọ yìí many countries of the world ni wọ́n wá bá Awólọ́wọ̀ pé bàbá Awólọ́wọ̀ pẹ̀lẹ́sà ńlẹ́sà báwo lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ ń dá tẹ̀bí rí ìjọba ìṣe tó ṣe lù ìjọba Western region tó dàbí orílẹ̀-èdè ńlá ọgbọ́n wo ló dá àwọn country bíi Japan rẹ́kọ̀dù ẹ̀ wà nílẹ̀ di ọ̀la àwọn country bíi Russia bíi Korea àwọn country bíi Portugal bíi Brazil bíi Israel gbogbo wọn ni wọ́n wo Yorùbá lókèlókè pé ọgbọ́n wo ni bàbá yìí dá báwo gbogbo àwọn country tí mo dárúkọ lẹ́ni gbogbo wọn pátápátá bọ́jẹ̀tì mílítìrì wọn nìkan ó ju gbogbo bọ́jẹ̀tì Nàìjíríà lọ pátápátá lọ́dún kan bọ́jẹ̀tì mílítìrì ṣé níbi táwọn míì ti ń bọ́jẹ̀tì $50 billion fún $50 billion fún mílítìrì in a year tí Nàìjíríà dẹ̀ bọ́jẹ̀tì bíi 20-something billion for the whole Nigeria as a whole. What are we talking? Most tẹnumọ́ fún yín náà pé iṣẹ́ rí
ìmọ́lẹ̀ gbogbo Áfíríkà wà nínú ìgbèkùn kò tàn wọn ò jẹ́ ó tàn. Africa will continue to suffer. Africa will continue to make mistakes until tí ìmọ́lẹ̀ Áfíríkà bá jáde tó bá tàn fáyé. Tí ìmọ́lẹ̀ yẹn bá jáde tó bá tàn, ìgbà yẹn làwọn Áfíríkà tó kù lè rí ìmọ́lẹ̀ yẹn tí wọ́n á wá ṣe tó tọ́. I will continue to say this, that Africa is coming to rule the world. Go and write it down. Position tí Amẹ́ríkà wà, position tí China ń lé pátápátá lọ́wọ́ Amẹ́ríkà yìí, it is coming to a certain level tí àwa ìran ìmọ́lẹ̀ adúláwọ̀ yìí àwa gẹ́gẹ́ la máa lé pé yes afẹ́gbà I will achieve it. A lè máa control gbogbo àgbáyé níwọ̀n ìgbà táyé bá wà tí ò bá parí o, táyé yóò dópin o, táwọn alágbára ò bá jẹ́. Because mo lè guarantee yìí tí third world war bá ṣẹlẹ̀, there is possibility kó má sí nǹkan tó jẹ́ ilé ayé mọ́, àparẹ́ pápátá ni pẹ̀lú nǹkan táwọn tó kù yẹn ṣe dà sílẹ̀ ní weapons, ṣé chemical weapons ní ká sọ ni or nuclear weapons oríṣiríṣi tó wà nílẹ̀ tó jẹ́ pé tó bá detonate méjì péré ó ní agbára. Ká má wá sọ orílẹ̀-èdè tó ní bíi 6,000 7,000 àwọn oní 100 àwọn oní 700 àwọn oní 1,000 gbogbo wọn pátá. And if it happens wọ́n ṣe máa release ẹ nìyẹn tó bá dẹ̀ mistake release ẹyọ kan ó lè bá yé gbogbo ilé tó kù jẹ́ because power àtẹ́yọ̀ kan péré ní is enough láti affect àwọn tó kù. Tó bá milẹ̀ jìgìjìgìjìgìjìgì the rest may detonate and that is the end of the world. Àtọmọdé àtàgbà eléyìí tí bọ́ǹbù tí náà ò bá jó àmì èmi sínú the chemical weapons and that is the end. Akunisa gbogbo àwọn koríko àjọná ó kò ní sóúnjẹ ilẹ̀ àwọn àpòlùtẹ̀ ò nílẹ̀ gbé nǹkan ó bá gbé tó jẹ́ ikú ni. But I believe táyé yẹn bá sì ń lọ tí ò parẹ́ ìdánilójú wà wípé àwa ìmọ́lẹ̀ adúláwọ̀ yìí a sì ń bọ̀ wá take rightful position wa to rule the world. Àwọn òyìnbó yìí ti ń tàn wá ó ti pẹ́ àmọ́ but ìyẹn kọ́ là ń sọ. Let us come back to ọ̀rọ̀ tilétilé. Ẹ̀yin Afẹ́nifẹ́re ṣàfẹ́nifẹ́re ní yàrá Afẹ́nifẹ́ bí. Gbogbo ipa táwọn lọ́wọ́ kó kàkà kẹ́ ẹ dìde kẹ́ ẹ wọ́nà bí gbogbo ẹ ṣe máa padà. All the glory, all the lost glory of Yorùbá bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ lé lórí kó padà síbi tó yẹ kó jẹ́ ẹ̀kọ́ ẹ̀ ṣiṣẹ́ yẹn kàkà bẹ́ẹ̀ àpò ara yín lẹ̀ jà fún. Kò sí olóṣèlú kò sí president tó bá fẹ́ jẹ agbowó wa fún yín ẹ̀ gbà ẹ̀ pín ìmí yín gan tún gbà tẹ̀yìn alọ̀yẹ̀ ìyá ara ẹ̀ àwọn gbowó alẹ́ contract alẹ́ gbà láwùú ẹ̀ wà dùn níyẹ̀yẹ́. Nígbà tí ẹ bá jẹjẹ kú jẹ báwo lẹ ṣe fẹ́ lẹ́nu ọ̀rọ̀ níbi tó ti yẹ kẹ́ sọ ẹ lè lẹ́nu ọ̀rọ̀ ẹ wá di gbogbo yín wá di àgbàyà kálẹ̀ ẹ wá di àgbàyà kálẹ̀ ẹ wo ayé yín. Ọ́díò tí mo bá tí mo fi tínú bí mi tí mo fi sọ pé màá sọ ó dùn mí ni kíní yẹn ni mò ń lò fóònù tó wà náà ni mò ń lò. Náà bá gbọ́ àṣírí tí mo ní sẹ́kọ̀ọ́ fún jáde láti mo sì máa wá ṣiṣẹ́ lé lórí. Torí bàbá àgbàyà tó sọ̀rọ̀ yẹn mi ò fi mọ́ tí mo lórúkọ bàbá yẹn jẹ́ bóyá lẹ́gbẹ̀dì àbí nìkan náà ló jẹ́ àgbàyà. Ṣé bára yín ní máa jẹ́ Akíntóyè? Ṣèbọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni. Ìgbà tó ń fúnra rẹ̀ rí pé ògo Yorùbá ń wọ òkùnkùn wọlẹ̀. Bàbá sọ fẹ́ mi kàtíkóríkálì Olúọmọlúkà oníkiri tó gbégbé sí ọ̀rọ̀ Yorùbá ó ní gbogbo wọn ni mo rìn pátápátá. Tí mo dẹ̀ confam nígbà tí mo lọ sọ́dọ̀ bàbá Sẹ́yìndé Arúgbọ̀pá bá sọ̀rọ̀ Sẹ́yìndé Arúgbọ̀pá. Bàbá sọ clearly olówó wá sọ́dọ̀ mi oníbànjí wá sọ́dọ̀ mi. It's my friend we talk. Ó ní ọ̀dọ̀ mi ló gba lọ sékìtì mọ́tò tá a jọ wọ̀ ní ibi tá a jọ sùn rèé. Bàbá Akíntóyè rin gbogbo yóò bẹ̀yìn kàkà bẹ́ẹ̀ ogun ọ̀tẹ̀lẹ́gbẹ́ ti Akíntóyè. Ó jáde kúrò nínú Afẹ́nifẹ́re yìí tẹ́ pè ní Afẹ́nifẹ́re gbára sí Afẹ́nifẹ́ bí ní gbogbo yìí. Ó dẹ̀ pariwo fún ìran Yorùbá pé ó tọ́ kí Yorùbá dúró. Gbogbo nǹkan torílẹ̀-èdè fi ń dúró tó fi ń great gbogbo ẹ̀ ní ìran Yorùbá ní
We must be a nation. We must be an independent country. Gbogbo yín lẹ gbógun ti ẹni kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Mi ò tí ì ṣe prógrámù lórí yín o. Mo sì ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ pé ayé lásán nífẹ̀ẹ́ bí. Most especially bàbá Ayọ̀ Adébánjọ àṣẹ tẹ́ bá ní ẹ lọ tá o. Màá garanti ìgbélé lè dọ́dọ̀ mi. Àfi tẹ́ ẹ bá bímọ. Ṣé bẹ́ẹ̀ sọ pé tí Òbí ò bá ti wọlé Òbí dẹ́ ẹ sọ̀pọ̀tì yẹn against ìran Yorùbá? Ṣé bẹ́ẹ̀ sọ pé tí Òbí ò bá wọlé? That is the end of Nigeria. Àwa expect ìgbésẹ̀ yìí bàbá Adébánjọ. Ṣé bọ́ọ̀ declare Òbí? Wọ́n ti declare Tinubu tẹ nínú bí yìí sí pé kò lè ṣe president Nàìjíríà. Àwa sọ fún yín pé àti Tinubu àti Òbí kì í ṣe yẹn ní solution. Ẹ̀dẹ̀ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ṣùgbọ́n ẹ kọ̀. Ibi tẹ́ ti gbé gbági bàbá Adébánjọ. Ibi tẹ́ ti fẹ́ẹ̀lì ni wípé ó yẹ kẹ́ ẹ sọ wípé àti Tinubu àti Òbí kò sẹ́ni tí mo support nínú wọn. Ẹ kọ́kọ́ túnṣọ Nàìjíríà ẹ tún ṣe náà. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí Nàìjíríà kó continue. There must be new constitution. Or kẹ́ padà sí regional government. Kẹ́ tiẹ̀ fi yẹn kẹ́ jù sí wọn náà. Káti ẹ̀ mọ̀ bí tẹ́ bá mọ̀ pé tẹ́ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí Yorùbá nation. Ẹ mọ̀ pé Yorùbá yẹn kò wù yín. In tó wù yín òun ni pé kí Nàìjíríà wà papọ̀. Kí ló dé tẹ́ ẹ̀jà yìí pé mi ò support Òbí, mi ò support Tinubu, mi ò lè support Àtíkù. Ṣùgbọ́n mo support pé ẹ tún constitution Nàìjíríà ṣe kó lè favour àti north àti south. Tàbí kẹ́ padà sí regional government báyìí bíi ti 1963 wọ́n ti ṣe ń gbà náà. Kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀? Ẹbí Tinubu lẹ̀ ẹ lọ pariwo Òbí. Ibi tẹ́ ti pariwo Òbí yẹn bẹ̀rẹ̀ ti gbé gbági. Ibi tọ́lọ̀ tó wá fẹ́ yẹ̀yẹ́ yín ní ọjọ́ alẹ́ yín yìí tọ́lọ̀ ń bẹ̀ yẹ̀yẹ́ yín bàbá. Mi ò kí ẹ̀ ẹni tó bá wọ anybody kó sọ ẹ sọ Ọmọlúkà lù Ọmọlúkà sọ̀rọ̀ òkè. Ẹni kò lè yé yìí. Ibi tó ti sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní Ọmọlúkà síbẹ̀ bàbá tá à ń sọ iná máa gbé. Òun ló máa determine life ẹ̀ òun ló máa determine ìgbésí ayé ẹ̀. Àwọn yẹn náà pé àwọn bàbá yìí atókù máa kú yìí amọ̀nà òun máa lọ. Wọn ò ní Ọmọlúkà. Ìwọ fúnra ẹ̀ tó sọ̀rọ̀ wọn ò ní pè ẹ́. Àwọn bàbá wọ̀nyí ni wọ́n á pè àwọn lájòkó tí wọ́n á béèrè pé kí wọ́n fẹ́. Àwọn lásán pé àwọn ò fẹ́ Yorùbá sẹ́yìn. Ẹ jẹ́ kí Nàìjíríà máa lọ. Àwọn bàbá burúkú tẹ̀ ẹ̀wọ̀ wọ̀nyí atókù máa kú wọ̀nyí. Tí bá ṣẹ́pẹ̀ fún mo tó bẹ́ẹ̀ mo tí bá pàdé ẹ̀ mo lè fà wọ́n ya. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo lè sọ́ọ̀tì ẹ̀ mo lè embarrass ẹ̀ mo lè kọ́lá tó bá ṣe é lù fún mi mo lè lù. I don't care whatever will come out of it. Ẹgbẹ́ mi lọ bí tó bá fẹ́ gbé mi lọ. Mi ò kí ẹ̀ tó bá máa jáde nídìí ẹ̀ tí bá pàdé ẹ̀ mo lè fà ya. Àwọn náà ti determine life wa, àwọn náà ti determine everything about us. Ẹ kàn believe pé wọn ò ń ṣe governor, wọn ò sí ní government, but àwọn ló ń determine. Bó ṣe promote Òbí, assuming kó fi ṣe bẹ́ẹ̀ wọlé. Kí ló dé? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Tó bá ṣe bẹ́ẹ̀ wọlé, yóò máa nígbà tóbi bá ti fún ní ọ̀tún tó ti gbòsì fún, tó ti ṣe dáadáa tí inú ẹ̀ dùn tó jẹ tí ó mu. Ẹni tí bàbá Adébánjọ jáde síta kó wá fi gbogbo ìgbésí ayé ẹ̀ tó kù kó fi búra. Tí ò bá gbowó lọ́wọ́ Òbí tó bí ò bá gbé owó wá fún nílẹ̀ ṣàn tó ṣe. Ẹni kó wá búra tí Òbí tí ò bá gbé owó fún nínú ilẹ̀ ṣàn tó ṣe. Ẹ jẹ́ kó búra kó jáde. Nígbà bá ti ṣe gbogbo ẹ̀ bọ́n ṣe fẹ́ at the end of the day àwọn ládìtámì lórí ìgbésí ayé tiẹ̀ ìwọ tó jọmọ Yorùbá. Àwọn lásọ pé nǹkan fẹ́ rèé at the end of the day wàá máa dìyà ẹ̀ wàá máa mú gàdí ẹ̀. Ṣé báwọn mọ lẹ́bù tó fi ń kàwé ní Nàìjíríà wọ́n mọ réètì ẹ̀. Réètì tó fi ń kàwé nílẹ̀ Yorùbá wọ́n mọ réètì tó jẹ́. Réètì tó fi ń kà nílẹ̀ Ìgbò wọ́n mọ réètì tó jẹ́. Tó fi ń kà nílẹ̀ Haúsá wọ́n mọ réètì tó jẹ́. Kí ló dé táwọn bàbá Adébánjọ kí ló dé tán wò wá nínú tán fẹ́ kí ìyá pa wá nílẹ̀ Yorùbá? Kí ló dé tẹ́ ń bá sí Awólọ́wọ̀ jẹ́? Kí ló dé tẹ́ ń bá sí Awólọ́wọ̀ jẹ́? Kí ló dé tẹ́ sọ Afẹ́nifẹ́re tẹ́ sọ di Afẹ́nifẹ́re bí? Kí ló dé tẹ́ sọ Afẹ́nifẹ́re di Afẹ́nifẹ́re bí? Ẹ̀yin ìka ènìyàn. Ẹ lọ wá ṣẹ́ṣe. Ẹ lọ kú àsìkò tí tó bóyẹ kẹ́ ẹ ti kú ẹ lọ kú kẹ́ Ọlọ́run kó gbá gbogbo yín lọ kẹ́ fi àwa lẹ̀ àwa láláyé wa ká ṣe bá ṣe fẹ́ ṣe. Ẹ wá sọra yín di ṣáàkì ọba ẹja. Tó bó bá ti jáde kẹ́ máa gbé mi kẹ́ máa bàjẹ́ kẹ́ máa dé Nàìjíríà lẹ́fẹ́. Look my people, Nigeria will continue to suffer. Africa will continue to make mistakes.
Poverty will continue in Africa. Àyàfi tí ìmọ́lẹ̀ Africa bá jáde tó bá tàn. Ó tan ìmọ́lẹ̀. Kí ló ń pè ní ìmọ́lẹ̀? Light. Let's use candle for example. Ó tan candle. Ó ti tanná. Ó wá mú bọ́kẹ̀tì ńlá. Ó dàbò candle yẹn mọ́lẹ̀. Ẹ jọ sọ máa tàn mọ́lẹ̀. Kò lè tan ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ yẹn abẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ló máa wà, kò ní tàn jáde. Bí ìran Yorùbá ṣe rí nìyẹn, àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ pátápátá. Ìmọ́lẹ̀ yẹn wọn ò jẹ́ kó tàn. Wọ́n da korodóòmù Nàìjíríà, wọ́n da bo ìmọ́lẹ̀ wa mọ́lẹ̀. Kó lè tàn láyéláyé. Àyàfi tá bá yọ Nàìjíríà kúrò tó bá ṣírò. Táwa Yorùbá jáde pátápátá tó rí. Ìgbà yẹn ni ìmọ́lẹ̀ yẹn lè tàn fún gbogbo Áfíríkà. Nígbà tí ilẹ̀ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní dábírà, tá bẹ̀rẹ̀ sí ní dára technologically, scientifically, everything that bẹ̀rẹ̀ sí ní dábìrà, àwọn Áfíríkà tó kọ́ abẹ̀rẹ̀ sí ní copy, wọ́n bẹ̀rẹ̀ sí ní copy, wọ́n bẹ̀rẹ̀ sí ní wo Yorùbá, ẹ wo country, let us do what we are doing, ẹ jẹ́ káwa tó copy wọn, ẹ jẹ́ ká ṣe bọ́n ṣe ń ṣe yìí, ẹ jẹ́ káwa náà ṣe. Bí eré, Africa will now be the continent to rule all the world. Àwọn òyìnbó tó sọ yín dà nǹkan yìí, wọ́n wá bá ọ̀dọ́dọ̀ yìí. Majority kan tẹ́lẹ̀ táwọn òyìnbó yẹn ń ṣe, ọpọlọ ẹ̀yìn èèyàn dúdú ni wọ́n ń lò. And I'll find out. About 2 or 3 years ago, I learned something from Germany. Our Germany built the helicopter, fighting helicopter. You know, according to the most powerful helicopter, fighting helicopter in the whole world is Apache. United States alone, America will build here, Apache. Àwọn Germany náà wọ́n plan láti build tí wọ́n tó máa super power than that of Apache. I was told the chief engineer to design that helicopter ọmọ ilẹ̀ Yorùbá ni ọmọ bíbí ìlú Èkìtì. Ọmọ bíbí Èkìtì ó sì tó sí Èkìtì ní àbòsí. Ọmọ Èkìtì bí ní chief engineer to design that helicopter for Germany. Ẹ̀yin wá sọ fún mi pé àwọn orílẹ̀-èdè kan wà tí wọ́n fẹ́ kí ìran Yorùbá dúró. Wọ́n ti rí ìmọ́lẹ̀ yẹn gẹ́gẹ́ bí disturb, gẹ́gẹ́ bí kan tó máa disturb àwọn, wọn ò fẹ́ kí ìmọ́lẹ̀ yẹn tàn. Ẹ̀yin tẹ́lẹ̀ yẹn kẹ́ dìde kẹ́ jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn tàn jáde, you refuse. Ẹ ṣe you believe in olóṣèlú. You believe in politicians. I am so pity. I'm so sorry. Mo sorry fún gbogbo yóò. Mo sorry fún gbogbo yín lọ́kàn. Ojú akàn á ní. Àjọ máa jẹ́ ní. Everybody go chop breakfast. Ẹ wò wá lẹ́nu. Ọmọ ẹlẹ́ran tí ò tiẹ̀ rí ewu sóbi débi tó ti fẹ́ di ewu. Ọmọ aláṣọ tí ò tiẹ̀ rí àkísà débi tó ti fẹ́ fi ewé bòtí. Ẹ wò wá. Go to America. Ẹ máa bá ọmọ Yorùbá ń bẹ̀. Ẹnì kan sọ fún mi categorically wípé ní Canada lẹ́nìí tó bá máa dárúkọ àwọn lọ́ọ̀yà tí ìjọba ń lò tí wọ́n jẹ́ the most powerful lawyer ní Canada pé tó bá máa dárúkọ ìkíní ìkejì wọ́n dárúkọ ẹnìkan wọ́n pè ní Babalọ́lá. Ẹjọ́ Babalọ́lá sórúkọ òyìnbó ni. Lórílẹ̀-èdè Canada, I'm not talking of a province. Níwọ̀n bá bí tí mo jòkó mi sí ní Nàìjíríà yìí, mo sì lè dárúkọ province mẹ́rin márùn-ún ní Canada. Mo sì lè dárúkọ province bíi mẹ́rin sí márùn-ún ní Canada yìí. I'm not talking of province, I'm talking of a country as a country, independent country of Canada. Tó bá dárúkọ lọ́ọ̀yà kìíní, tó dárúkọ lọ́ọ̀yà kejì, wọ́n dárúkọ lọ́ọ̀yà yẹn, wọ́n dárúkọ Babalọ́lá as one of the most powerful lawyers in Canada. Táwọn kan àwọn ìjọba máa wá ń consult yẹ láti lè gba ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀. Babalọ́lá náà porúkọ ẹ̀ sórúkọ òyìnbó ni. Amẹ́ríkà ẹ bá kó dọ́kítọ̀ jọ dọ́kítọ̀ 100 nínú 100 yẹn wá kó 50 nínú wọn máa jọmọ Yorùbá 20 to 30 of them are ọmọ Igbo. Ẹ jòkó ẹ ń build orílẹ̀-èdè olórílẹ̀-èdè
ẹ̀ ń bá wọn ṣe tiwọn àwa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká àwọn that is why tí mi ò ṣe lè bá wọn tó wà ní diaspora jà ó kàn jẹ́ wípé wọn ò gbọ́ bó ṣe yẹ kó gbèrè wọn ni honestly àwọn tó wà ní diaspora ti ríran ojú wọn tó wọn rí àṣírí yẹn hàn sí wọn lọ́wọ́ kedere wọn mọ bó ṣe lọ ìdí tẹ́sẹ̀ rí tó já wọn ló dìde nìyẹn pé àbà go to their medical line ní Amẹ́ríkà ní o ní Canada ní o ní UK ní every àwọn ní medical line ni wọn ẹ máa bá wọn ọmọ Yorùbá tán lọ abidun ni tán jẹ́ medical doctors tán jẹ́ nurses tán jẹ́ midwife lóríṣiríṣi wọn pọ̀ tán jọ ọmọ Yorùbá lábàdé sọ̀rọ̀ àwọn company ńláńláńlá àwọn consulting company àwọn consultant tán ká kíní kan tán pè ní ìwé ti kún ọgbà bárí wọn ti fẹ́ẹ́ dàbẹ̀rú ẹ ọmọ Yorùbá lè máa níbẹ̀ gbogbo ẹ wá ní kó má máa dùn wọn máa wò wá ẹ wò wá Yorùbá lẹ́ni tó lè wà mí ńláńláńlá wọ̀nyí tábà wá kó gbogbo wa wọ̀nyí tábà parapọ̀ tá a bíùdì orílẹ̀-èdè wa ẹ wá ní kó má dùn àwọn tó wà ní diaspora you understand that is why I will continue to gbé kudos for them máa gbé kudos fún wọn gbogbo ìgbà ni pé wọ́n ti ẹ̀ dìde ṣèbáyìí ti ẹ̀ dìde ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú sẹ́bẹ̀yàn ni ò tẹ́ owó bí tá a wà ẹ wọ àwọn tó pera wọn láfẹ́nifẹ́re o wọ́n da Afẹ́nifẹ́re bí kalẹ̀ àwọn ìka ènìyàn àtòkù má kú o amọ̀nà ọ̀run mọ́ lọ. ẹni tó bá ṣe nǹkan iyì tó bá rìnrìn iyì tó rìnrìn ẹ̀yẹ á bu iyì fún á bu ẹ̀yẹ fún á ṣẹ̀yẹ fún lójú ayé ẹ̀ àti lẹ́yìn tó bá lọ. Nelson Mandela mo máa ń sọ always lórí ètò mi Mandela ó kú 170 something president head of government in the world wọ́n gádà wọn wá ṣe ẹ̀yẹ fún mo sọ̀rọ̀ àwọn president o mi ò sọ̀rọ̀ àwọn other individuals àwọn bíi representative of companies representatives of this and that mi ò sọ wọn yẹn president of the world about 170 plus ni wọ́n attend iyì wo lójú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹni tí Yorùbá bá lè tán kó tán àfi tá a bá parẹ́ sínú Nàìjíríà àfi tá a bá tán sínú Nàìjíríà mo ti sọ ojú gbogbo wa láṣẹ ojú wa ní òṣè ìmọ́lẹ̀ Áfíríkà wà nínú ìgbèkùn ẹja pítapíta kí mọ́lẹ̀ yẹn jáde kó tán o ìgbèkùn yẹn Nàìjíríà ni ó bo ògo Yorùbá mọ́lẹ̀ àfi tí Nàìjíríà bá ṣí kúrò tí Yorùbá jáde pátápátá gbàyẹn láfíríkà ṣe lè ní ìsinmi láìsí bẹ́ẹ̀ ẹ máa wò ó wọn kàn máa parambulate ni wọn á máa parambulate ni kò ní sí rest of mind in Africa fact ni mo sọ fún yín kò ní ju báyìí lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí nínú TikTok ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ní YouTube ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ní Facebook Ọlọ́run àpọn ilé ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín ẹ jẹ́ kó rìn káwọn tó yẹ kó gbọ́ Yorùbá ní tó dùn ní olóńpọ̀ lọ́la ẹ̀ lè ọ̀rọ̀ yìí ká wa lára ó kù wá tó ráṣì we still have a long way to go aláwọn ọmọ sílẹ̀ they are still young a lè fara wa wí àwọn bàbá wọ̀nyí they are 90 something plus tọ́lọ́run tó bá bù wọ́n lẹ́mìí nìkan sì ló 10 years sí tí wọ́n bá lò á jẹ́ pé wọ́n á máa sọ pé àwọn máa gbìyànjú o that is about 100 plus kò sí má ṣe 120 mọ́ ayé ti bàjẹ́ jù yẹn lọ wọ́n rà wípé mi ò dìsámì pé bóyá kí wọ́n kú o mi sọ pé kíkú pa ọjọ́ tó lọ́ọ́ bá kọ pé àkókò tó kàn máa lọ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ̀nba tó kù tán fẹ́ lò yẹn wọ́n báyé ìran Yorùbá jẹ́ wọ́n bàjẹ́ wọ́n fa owó àgbo Yorùbá sẹ́yìn tó ń ta wá lára nìyẹn God will bless you ojú òde tí yẹn ó yá ẹ bá mi pín ètò yìí bó bá ṣe ń pín yẹn kó máa kọ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá máa bá mi kọ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ìbùkún ni fún orílẹ̀-èdè
Yorùbá. Ó yá máa kọ́ ti ẹbẹ́ yẹn. Ó yá yín ti TikTok ẹ jẹ́ kí n máa rí láìkì yín. Tó o bá ti follow mi lọ follow bẹ́ẹ̀ yẹn. Tí bá ti ń parí program mi máa follow ẹ padà. Ó yá follow me. Follow me later follow you. Ẹ̀yin ti YouTube ó yá náà ẹ bá mi subscribe sí ẹ jẹ́ kó rìn. Gbàmùsọ ẹ jẹ́ kó rìn. Ẹ jẹ́ kó rìn kò ní bàjẹ́ fún yín. Thank you, God bless you. Ẹ ṣé o. Wọ́n massive global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Massive global concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ massive global concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí, ilé ìwé ìgbàlódé, ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà. Ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní massive global concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484. Lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484. Massive global concept. Ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀.